Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo àwa I must monetize my page, àti àwa kan tó jẹ́ wípé lóòótọ́ ara abiyamọ ló ta wá. Mo rí àwọn abiyamọ kan, most especially some of them are in diaspora. I listen to some of the things you're saying. I realize we are talking from the part of emotions. Mo rí wípé bí emotion ìtara abiyamọ ṣe ń ta yín, bó ṣe ń ṣe yín, bẹ́ẹ̀ ṣe ń wò wípé ọmọ 35 lẹ́ẹ̀kan. You can't just imagine it. You can't just bring yourself to, lè understand the lẹ́fí ń sọ̀rọ̀. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run, mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe sùúrù sọ̀rọ̀ yìí o. Tá a bá tún ní ká dá bó ṣe ń ta wá lára, à ṣe èèyàn, à ṣe lọ́wọ́n ọba. Wọ́n ní téèyàn bá ro dídùn fún, wọ́n ní á họ ara dé egun. Àwọn ìbéèrè kan ni mo fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Queen Naomi, olórí Ṣílẹ̀kùnọlá, olórí àná, tó jẹ́ ex olórí ti ìlú Ilé-Ifẹ̀. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń gift mi, tẹ́ ń tap ẹ ṣé. Ṣé tí wọ́n bá sọ fún wípé àwọn ọmọ tó ń kójọ yìí tó ló fẹ́ fún lẹ́bùn yìí, at least ó kéré jù nínú wọn 35 máa kú. Ẹ jẹ́ sincere pẹ̀lú ara wa o. Tó sọ wípé àwọn ọmọ tó kójọ yìí tó fẹ́ kójọ tó ń pariwo lórí rédíò àti tẹlifíṣàn pé kán máa bọ̀ kán wá gba ẹ̀bùn ọdún pé ó fẹ́ múnú wọn dùn. Tí èèyàn kan bá sọ fún wípé tó ṣí bíi sinimá tó ní kó wò, kó ní ó ń pe 35 nínú wọn pé kí wọ́n wá kú ikú àìtó ọjọ́ ni. Ṣé ẹ rò wípé olórí Ṣílẹ̀kùnọlá máa ṣe? Ṣé ẹ rò pátú go ahead? Á lò máa ṣe? Ìbéèrè yìí ni mo fẹ́ ká máa béèrè lọ́wọ́ ara wa ká tó máa dájọ́, ká tó sọra wa di keypad warrior, ká tó máa comment, ká tó máa fi emotion àti wípé mo gbọ́n tán mo mọ̀ tán ká tó máa fi comment o. Ǹjẹ́ tí wọ́n bá sọ fún wípé nǹkan tó fẹ́ ṣe yìí o, at least ní agboolé èèyàn bíi 40 àbí 35, wọ́n máa bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wọn, wọ́n máa dárò ọmọ wọn. Ǹjẹ́ ẹ rò wípé á lọ àgídìgbò á lọ polówó? Tí wọ́n bá sọ fún Alhaji Oríyọmí Hamzat wípé ìpolówó tó dẹ̀ fẹ́ ṣe fún olórí àná yìí, àwọn ọmọ 35 ló máa kú o, ìhòhò ló máa délé tó máa yaṣọ mọ́ rẹ lọ́rùn o, hospital ló máa land sí o. Kíní yìí ó ṣeé ṣe kó fún ẹ lórúkọ, ó ṣeé ṣe kí olórí àná náà gborúkọ. Ǹjẹ́ ẹ rò wípé olórí àbí Alhaji Oríyọmí Hamzat á tún go ahead? Á ṣe ìpolówó àbá welcome olórí àná. Another thing tí mo fẹ́ sọ. Ṣé àkọ́kọ́ tí olórí Ṣílẹ̀kùnọlá Naomi tó máa dẹ́rìn pa àwọn ọmọ kéékèèké tó máa múnú wọn dùn rèé? Ṣé ọdún kìíní rèé? Ṣé ọdún kejì rèé àbọ̀dún kẹta? Àwọn eléyìí tó ti ń ṣé àwọn ọmọ tí wọ́n kó jọ fi ayọ̀ lọlé? Ṣé àwọn òbí tí wọ́n kó jọ fi ayọ̀ lọlé àbí wọn ò fi ayọ̀ lọlé? Ẹ jẹ́ ká máa rò jinlẹ̀ o. Oríyọmí Àgídìgbò tí wọ́n bá wọn polówó ọjà, ṣé òun fúnra rẹ̀ gan, ṣé òun fúnra ẹ̀ kó àwọn ọmọdé jọ kó máa fún wọn lẹ́bùn ọdún kádẹ máa kí? Oríyọmí tá à ń sọ yìí, òun fúnra ẹ̀ ní motherless home, níbi tó kó àwọn ọmọ aláìní ìyá, ọmọ aláìní bàbá, àwọn ọmọ tí wọ́n abuse, àwọn ọmọ tó sá kúrò nínú ilé, tí a dẹ̀ rí wọn tó máa graduate tó dẹ̀ ń bọ́ wọn tó ń fún wọn lóúnjẹ. Ṣé irú àwọn bẹ́ẹ̀ yẹn la máa wá sọ wípé intention wọn ni pé kí wọ́n kó ọmọ jọ, kí wọ́n kó ọmọ ọlọ́mọ jọ, kí wọ́n dẹ̀ wò wípé àwọn ọmọ yìí o wọ́n máa lọ kú ni? Àwa kò ń sọ̀rọ̀ nípa olórí Naomi, ó fẹ́ fi ṣe fọ́rífọ́rí ni, ó fẹ́ fi ṣe kárí mi ni. Èmi ò sọ wípé ẹ right, mi ì dẹ̀ sọ wípé ẹ wrong. Mo fẹ́ ká wò ní aspect wípé ó fẹ́ fi ṣe kárí mi ni. Tẹ́ ẹ bá ní ó fẹ́ fi pẹ́pẹ́ àwọn olórí ni, ó fẹ́ fi relevant ni.
ṣé ikú ọmọ ló máa wù láyé ẹ̀ wípé kóun fi relevant. I'm not disputing the fact mi ò gbèjà ẹnikẹ́ni gbogbo yín lẹ mọ̀ wípé lórí ọ̀rọ̀ wípé bí olórí Sílẹ̀kùnọlá Naomi ṣe kúrò láàfin mo wà lára àwọn tó sọ wípé kò ṣe dáadáa. So gbogbo eléyìí tí mo sọ yìí kábà sọ wípé kì í ṣe nítorí pé kẹbà sọ wípé torí pé ó jẹ́ ìkan nínú àwọn sọ̀pọ́tà olórí Sílẹ̀kùnọlá ni ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú gan accuse mi wípé mo máa ń troll olórí Sílẹ̀kùnọlá but tọ́rọ̀ bá débẹ̀ ká sọ òun kí a wá sọ wípé kí àwa ọ̀tá mi ò sí lára ọ̀tá ẹ̀ o ká sọ wípé ó fẹ́ fi pẹ́pẹ́ àwọn olórí àbó fẹ́ fi stay relevant ni ṣé relevance tó fẹ́ get ni pé kí ọmọ kú ká sọ wípé ó fẹ́ fi chase clout ni ṣé clout tó fẹ́ chase ni pé kí àwọn ọmọ kú àbí Alhaji Oríyọmí a wò wípé gbogbo orúkọ tóun ti build gbogbo rere tóun ti ṣe ikú ọmọ lòun wá wù kóun fi bàjẹ́ lọ́jọ́ kan náà. Ẹ já ṣe sùúrù. Mo fẹ́ rán yín létí ìṣẹ̀lẹ̀ kan lánàá nígbà tí mo jókòó tí mo rò títí mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Ẹ̀yin tí ẹ bá jẹ́ bí age mate mi tẹ́ bá wà between 40 to 48 ó ṣeé ṣe kẹ́ kópa nínú ìṣẹ̀lẹ̀ yìí kẹ́ rántí tàbí ẹ̀yin tẹ́ bá jẹ́ òbí kẹ́ rántí ṣé ẹ rántí ní ọdún náà lọ́hùn I think it was I can't really remember probably 2009 or 2010 or 2011 lásìkò yẹn ní ìjọba àpapọ̀ federal government dédé announce wọ́n ní wọ́n fẹ́ recruit àwọn Nigerian youth sínú immigration ẹni bá rántí wọ́n ní wọ́n fẹ́ recruit àwọn èèyàn sínú immigration pé kí gbogbo young graduate kí wọ́n wá submit form pé kí gbogbo wa wá nǹkan tán ní each state ní àbí city wọ́n ní ká wọ white emerald neck white yẹn àti ní short white àti tennis white wọ́n ní ká wá fún recruit wípé ẹni bá ti ṣe dáadáa wọ́n máa mú mo wà lára àwọn Ìbàdàn ni mo wà ń gbà yẹn ìlú Ìbàdàn ni mo ń gbé ń gbà yẹn Liberty Stadium mo wà lára àwọn tó wà ní Ìbàdàn ní Liberty Stadium ń gbà yẹn tẹ́ ẹ bá rántí ẹ̀yin tẹ́ ẹ wà níbi Liberty Stadium yẹn tí mi ìbá ní ṣàbòsí tẹ́ ẹ bá ní parọ́ ẹ rántí ìṣẹ̀lẹ̀ yìí ẹ rántí wípé aago mẹ́jọ náà sọ wípé kinní yẹn máa bẹ̀rẹ̀ nígbà tí a fi máa débẹ̀ èmi àtẹni tá a lọ nígbà tá a fi máa débẹ̀ ní aago 7 àárọ̀ iwájú Liberty Stadium ò gba èrò mọ́ ṣé Liberty Stadium gan ni àbí Damasigba mi ì tí ẹ̀ mọ̀ èyí tó jẹ́ mbẹ̀ iwájú ibẹ̀ ò gba èrò mọ́ gbogbo wa wá wọ white àdàbí lékelèké afúnfún wọn tí ṣí gate stadium ń gbà yẹn àwọn sójà pọ̀ ọlọ́pàá pọ̀ ambulance pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ṣé civil defence àbí wọ́n ṣe gbogbo àwọn uniform man o war boy scout gbogbo wọn pọ̀ wọ́n kó first aid kìíní jọ gbogbo wa àtò lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nǹkan tí federal government tún organize nìyẹn o nígbà tó wá di déédéé bẹ́ẹ̀ 7:45 tí wọ́n wá ṣí géètì ẹni bá wà bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé o wà ń bẹ̀ lóòótọ́ wàá rántí ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ yìí excuse me. ká ní kó wà nílùú Ìbàdàn ní àsìkò tí mo sọ yìí wàá rántí ìtàn tí mo fẹ́ sọ yìí wọ́n wá ṣílẹ̀kùn thank you Fọláṣadé Adéfisáyọ̀ government recruitment ni wọ́n wá ṣí gate ibi pẹ̀lú megaphone tó fi bá wa sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wípé ká wọnú stadium yẹn pẹ̀lú sùúrù lọ́wọ̀ọ̀wọ́ we are kì í ṣe illiterate o
àgbọ́mọdé wá o. We are all educated. We are young graduates looking for jobs. Tí wọ́n dẹ̀ fún wa ní instruction wípé tó bá ti ṣí gate pé ká rọra work wọlé. Ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀. Educated illiterate. Torí nǹkan tí mo pò wá lọ́jọ́ yẹn nìyẹn. Àwọn kan wọ́n pàpà rush bọ́n ṣe ṣí gate báyìí wọ́n ti jẹ́ kán ṣí gate yẹn tán náà bá rọ́ wọnú stadium. Ó di gbirigbirigbiri tá a máa sọ yìí. Àwa dúró sẹ́yìn wípé káwọn kọ́kọ́ wọlé tán pé káwọn kan wọlé. Àwa dúró sẹ́yìn. Can you believe? Lójú wa báyìí àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣubú. Instead tí àwọn tí ó rush wọlé tán rí pé àwọn èèyàn ti ṣubú tán fi máa ní sùúrù. Ẹ rántí? Níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ orí àwọn tó ti ṣubú mọ́lẹ̀. Àwa tá a wà lẹ́yìn tá a wòran à ń pariwo à ń scream meanwhile àwọn kan wà caught in the middle tó jẹ́ pé jẹ́jẹ́ àwọn náà dúró tó jẹ́ pé àwọn tó ń rush náà tún wá lọ kọlù wọn gbogbo ẹ̀ ó di yàbò lọ ó di bò lọ yọ. This is a federal government program. This is where we have soldiers. Soldiers tó mú ìbọn dání wà ńbẹ̀. Ọlọ́pàá fully kitted wà ńbẹ̀. Road Safety Commission wà ńbẹ̀. Àwọn health officials wà ńbẹ̀. All men in uniform ó dẹ̀ pọ̀ kì í ṣe díẹ̀ wọ́n fẹ́ lè pọ̀ jù wá lọ. Àtúrí stampede ní ibẹ̀ yẹn. Kí ló save day lọ́jọ́ yẹn? Sójà kan ló bínú. Sójà yẹn ló save day lọ́jọ́ yẹn. Sójà kan ló bínú nígbà tó rí wípé àwọn èèyàn tí wọ́n ti fẹ́ tẹ àwọn èèyàn pa ló bínú yin ìbọn pẹ̀lú pé ó yin ìbọn láàrin èrò. Mo sure wípé àwọn wọ́n máa query ẹ̀ because mo ń gbọ́ táwọn ọ̀gá yẹn sọ wípé why? What? Why did he shoot? But ìbọn tó bínú yín sókè torí mo mọ̀ pé ìtara ọmọ ló ṣe ìbọn tó bínú yín sókè ni everybody fi lie down flat. Ẹ̀yin tẹ́ bá lọ stadium nígbà yẹn ẹ rántí nǹkan tí mo sọ yìí. Liberty Stadium, yes. Bó ṣe yìnbọn sókè everybody wá pause. Ìbọn tó rí kó yìn sókè ni everybody bẹ̀rẹ̀ sí ní shoot. Wọ́n bẹ̀rẹ̀ sí ní shoot. Wọ́n bẹ̀rẹ̀ sí ní shoot. Ìbọn sójà ló dẹ́rù bà wá. Ká ní pé ọlọ́pàá ló yìn ìbọn ni. Wàláhì ní down. Nígbà tí bọ̀bọ́ yẹn bínú tó ní the next one tó ń bá máa shoot òun ò ní shoot òkè òun á pa anybody tó bá move an inch. Ṣé ẹ rántí pé èèyàn kan pàpà kú? Ṣé ẹ rántí wípé graduate kan ọmọ ọlọ́mọ kan tí ìyá ẹ̀ fẹ́ jèrè ẹ̀ wọ́n pàpà tẹ́ pa? Ṣé ẹ rántí wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rush lọ sí hospital? Ọjọ́ yẹn ni mo mọ̀ wípé awọ èèyàn máa ń ṣí mọ́lẹ̀. Ẹni tó wọ búùtù burúkú ó dẹ̀ fi tẹ ọmọ bẹ́ẹ̀ wàá dẹ̀ mọ̀ wípé ó wà lórí èèyàn wàá dẹ̀ máa gborí èèyàn kọjá. Àwa adult nìyẹn o. Àwọn nǹkan tí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ẹ̀yin tẹ́ ń béèrè security personnel ẹ̀yin tẹ́ ń sọ wípé àwọn elétò ààbò ẹ̀yin tẹ́ ń sọ wípé kìnnìkan ènìyàn ló ṣòro control jù. Nigerians I hate orderliness. I hate ẹ máa wò tá a bá fẹ́ travel tó bá jẹ́ airport tiwa ni tó bá jẹ́ airport tiwa ni ẹ̀rí tá a máa jump queue tá a máa ṣe rádaràdá tá a máa ṣe jákujàku tá a máa bá gbogbo àwọn tó wà ní checking point jà tá a máa bribe tá a bá dé ìlú onílùú kí la máa ń ṣe. Wọn kì í sọ fún wa ká tó dúró de turn wa. Wọn kì í sọ fún wa ká tó behave ká tó má pariwo. Wọn kì í sọ fún wa wípé don't dump refuse on the floor. Nigeria, we hate laws, we hate protocols. Ẹ má blame organizers of the event. Tí government, federal government, bá lè organize something like that. Tí àwọn graduates bá dẹ̀ tún jẹ́ kán jẹ̀bi, mélòó ni ìwà wa. Okay, any àwọn organizer of the event ní kán bú. Any àwọn organizer of the event, mi lè parọ́. Ṣùgbọ́n ṣé organizer of the event ṣé wọ́n fẹ́ lọ tò sórí fẹ́ǹsì ni kí àwọn èèyàn má bàa fò fẹ́ǹsì? At least blame wọn sìn for using an open space. Ká ní pé open space ni nítorí pé rowdy ni
nítorí wípé kò sí gate ńbẹ̀. Ibi tó ní fẹ́ǹsì tó ní gate wọ́n tún lọ ń pọ́n fẹ́ǹsì. Ẹ jọ̀ọ́, ṣé màá torí pé mo gba iṣẹ́ security màá lọ gun orí fẹ́ǹsì wípé ẹni tó bá fẹ́ gun fẹ́ǹsì màá re bọ́lẹ̀? Àbí ẹni kí irú ibẹ̀ yẹn kí sójà lọ yìnbọn níbi tọ́mọdé wà? Ṣé ẹni kí sójà lọ yìnbọn níbi tọ́mọdé bá wà? And fún ẹ̀yin tẹ́ ń ṣe keypad warrior tẹ́ ń sọ̀rọ̀, ǹjẹ́ ẹ rántí, ṣé ẹ gbọ́ dáadáa wípé kí event yìí tó bẹ̀rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀? Kí event yìí tó bẹ̀rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀. Wọ́n pe nǹkan ní aago 10 àárọ̀. Àwọn tó ń sọ wípé wọ́n sọ pé aago 9 kì í ṣe aago 9, ẹ lọ gbọ́ ìpolówó olórí Naomi. Ó ní aago 10 àárọ̀. Àwọn èèyàn ti wà ńbẹ̀ látàago 5 ìdájí. Òkè ẹ tún ti wà ńbẹ̀ nìyẹn. Ẹ ti ń dúró dè wọ́n. Bàbá ọlọ́dẹ kan ló wà ńbẹ̀. Àwọn security personnel tó máa wá ṣe bẹ̀ wọ́n ní kán dé láago 9. Tí àwọn security personnel náà bá dé láago 9, 2 hours to the event náà mi ìròpó late jù. At least officially àwọn ọlọ́pàá àti àwọn agbófinró tó máa wá provide security ńbẹ̀, wọ́n ṣá lọ report sí station náà, wọ́n á lọ sign out. Wọ́n ṣá ń kó tear gas lọlé. Tó bá jẹ́ irú ibẹ̀ yẹn wọ́n lè mú live bullet lọ, but ìwọ ni tear gas, ìwọ ni vomiting kíní kan, ìwọ ni ẹgbá, ìwọ ni kíní kan, wọ́n ṣá débi iṣẹ́ kan tó lọ sign out kan tó lọ gbà. So pé wọ́n ní kán dé láago 9 yẹn náà, ẹ̀yin èèyàn mi ẹ já bẹ̀rù Ọlọ́run. Wọ́n pẹ́ jù káago 9 tó lù. Wọ́n ní dédé aago 7 ni àwọn èèyàn ti rọ́ọ̀lù géètì. Ẹ̀yin náà mọ̀ fẹ́ǹsì gan tí ò ń ṣe géètì. Tí èèyàn 1000 bá rọ́ọ̀lù fẹ́ǹsì àwó. Àwọn èèyàn wá rọ́ọ̀lù géètì. Géètì ṣubú. Àwọn èèyàn ṣubú mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹra wọn mọ́lẹ̀. Àwọn tó wà nílẹ̀ ò lè dìde. Àwọn tó ń gorí àwọn tó wà nílẹ̀ náà ṣubú. Ìmí ń ṣubú lé. Ẹ já bẹ̀rù Ọlọ́run. Ẹ já bẹ̀rù Ọlọ́run. Kò dẹ̀ ń ṣe ọmọ kékeré. Ẹ̀yin tẹ́ sọ pé children are easy to control. Àwọn ọmọ kékeré yóò dá wọ mọ́tò wá síbẹ̀. Àwọn òbí wọn ló mú wọn wá. Àwọn òbí wọn ló mú wọn wá. Ẹ tún wá gbọ́. Wọ́n ní òbí mi nítorí pé wọn jẹ́ kó ráyè wọlé, ó ń ju ọmọ látorí fẹ́ǹsì. Àbíamọ. Ẹ wá mọ ohun tó dùn mí jù. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, tí ọmọ wọn bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, a máa rí nínú wọn tó fi àpò ráìsì àti àpò ẹ̀wà tó fi tì sílé. Àwa tá ń blame poverty. Eléyìí ò ní ṣe pẹ̀lú poverty o. Poverty ò ní ká má kórí wa má pé o. Kì í ṣe poverty o. Greediness ni o. Àmọ́ èyí tó kàn ni o. Poverty ò ní kórí wa má pé o. Ẹni tí poverty bá jà, tó bá rí ikú, á sá o. Ẹlòmíì sí ọbẹ̀ sílé, kò tí ì jẹ́ nínú wọn tó máa gbọ́ wípé wọ́n pín owó ọ̀fẹ́. Ṣèbá máa ń ṣe dáadáa. Ṣèbí ẹ máa ń ṣerú ẹ̀ fún wa lórí Facebook. Tí ẹlòmíì á parọ́ wípé a máa ní à ń pín owó fún widow. Ẹlòmíì ò ń ṣopó o. Á dẹ̀ lọ open fake Facebook account. Á dẹ̀ present ara as widow nítorí pé ó fẹ́ gba just 2000. Ẹni tó dẹ̀ fẹ́ gba 2000 take away yẹn nínú àkáǹtì ẹ sì lè bá 100k. Ìwà wá ni. Ìwà wá ni. Honorable Busayo, their mistake was the total number of the kids they needed was a lot, 5,000 for that matter. If I would tell them that there's no way they can even give, I